Breaking news also ti ṣẹlẹ̀. Ẹ jẹ́ ká wo nǹkan tó ń ṣẹlẹ̀ Nàìjíríà pẹ̀lú oríṣiríṣi wàhálà ṣá. Ká tiẹ̀ tó wo náà ẹ jọ̀ọ́ ẹ bá wa like fídíò wa kẹ́ subscribe kẹ́ lè máa gba àwọn notification oríṣiríṣi. Ẹ káàbọ̀ sórí ìkànnì Lady K Ìfẹ́olúwa, the baby of Odùduwà. Mo kí gbogbo ẹ̀yin màmá mi, ẹ̀yin bàbá mi, a kú weekend o. Ọ̀nà ọ̀dà kọ́kọ́ Nàìjíríà má dojú rú. Ọ̀nà ọ̀dà kọ́kọ́ Nàìjíríà kó má dojú rú. Ọ̀nà ọ̀dà kó bí má tẹ̀yìn wọ̀gbí lẹ́nu. Nígbà tá a sọ fún yín wípé àfi ká dá dúró. Ìlú wo nìyẹn ti wá? Wípé àfi ká dá dúró. Ó dàbí pé we dey joke, we dey play. Nísìn báyìí sí, ṣé gbogbo àná dẹ̀ ti rí báyìí sí? Kò sọ́gbọ̀n. Wọn ò lè gbé ayé lé irú àwọn èèyàn báyìí lọ́wọ́. Káyé yẹn má dojúrú. Wọn ò lè gbé ayé lé irú àwọn èèyàn báyìí lọ́wọ́. Káyé yẹn má polúrú pọ̀ mọ́ ṣàpà. Àwọn tó làwọn born to rule, gbọ́n kan tó sọ nípa Nàìjíríà. Àwọn tó làwọn ní orílẹ̀-èdè Nàìjíríà, gbọ́ bó ṣe lọ sí. Ẹyẹ kò ṣoore kan fún èmi. Ní dání kò ṣàyè yín, ẹ bá mi share. Ẹ bá mi share kí àwọn olóye onímọ̀ onílàkàyè bí tẹ̀yin tẹ́ ń wò mí. Káwọn náà wò ó. Báwo ni wọ́n ṣe máa dá lówó pọ̀ mọ́ ṣàpà tí wàhálà ò ní dé? Wàhálà máa dé. Nàìjíríà ò lè rọgbọ. Àwọn ọmọ Yorùbá tó nífọ̀ tó ní ìkọ́nà tí wọ́n kàwé tí wọ́n yọjú tí òyìnbó dá ṣákáṣáká lẹ́nu wọn. Wọn ò rí ipò dìmú nínú Nàìjíríà. Wọn ò gbé ayé Nàìjíríà lé wọn lọ́wọ́. Ẹ wo àwọn tó gbáyé Nàìjíríà lé lọ́wọ́ ẹjẹ́ àjọ gbọ́. Ṣé rọ́rọ̀ tó wà lẹ́yìn? Ó máa bẹ́fẹ̀ dé ẹja fi ṣe weekend cruise. Cruise ni mo kí gbogbo ẹ̀yin màmá mi, ẹ̀yin bàbá mi lẹ́ẹ̀kan sí ojú òní tí yìí. Agara ò ní dá yín, mi ò ní wá yín tì. Ẹ bá mi gbọ́ wọlé. Ẹ máa gbọ́ o. Ìkan lára àwọn APC. Òun ló fẹ́ ṣàlàyé bó ṣe lọ fún wa. Ẹ jẹ́ ká jọ gbọ́rọ̀ látẹnu ẹ̀. Mi ò ní rojọ́ jù. Ó yá. The first three, I get all of people the first looking for me to hear what I'm saying. 2 days are hiding. You are not. 2 days you never see me. Today you see me. Firstly, my name is Comrade Sanusi Saadu. They hear saying the speaker in the APC National and the Republic of Nigeria. Speaker. My name is Comrade Sanusi Saadu. Speaker of APC. I'm living in Bongo local government. I am born in Bongo local government by Masala Chilele Bongo area. I send you the message from Bola Ahmed Tinubu because of the governor of Zamfara state, the Tedoda alone. The Tinubu, my President Muhammad Bola Ahmed Tinubu, they may give you the message. The first, I pledge with those of humanity and the great respect to you, Mr. President of the Federal Republic of Nigeria. On behalf of me, on myself, and the assistant member of APC Zamfara State chapter, want to give some good work of advance, Mr. President, the definition of the governor Dauda to APC in a major setback to your party, and we respect this move to join APC because we
defection to APC. Surely you will lose your supporters and voting. Mr. President, your people don't support this move. They never respect this defection. Our else you lose Zamfara in. Generally, Mr. President, Zamfara is your vote under condition. If you reject, don't test defection. If you are if you are disregard our call, another party will take Zamfara. You are take Zamfara seriously. Who must have told you? If don't enter APC, wallahi, my matata, wallahi, cannot never vote you. Naran said Allah cannot vote you. If I want to join ADC. Ba za mu lawunce ba za mu yadda ba. Nan zan tsaya wannan ina so don Annabi Muhammadu ku yi man sharing ya kai ga Bola Ahmad Tinubu. Sannan gobe muna da live na taranye akan wa'anda in da tadara lawan dare ya shigo jam'iyyar APC again za mu kira su domin su bar jam'iyya su koma wata jam'iyya domin mu zaɓe su a matsayin 'yan takarkar. Wassalam ku huta. Wàhálà wà o, wàhálà wà. Pẹ́pẹ́yẹ padà pọn mọ́. Pẹ́pẹ́yẹ padà pọn mọ́ ọmọ Yorùbá tàtà. Pẹ́pẹ́yẹ padà pọn mọ́ ọmọ Yorùbá tàtà. Ṣé rí kókó tèmi wá fàyọ nínú ọ̀rọ̀ tí mo gbé wá yìí? Because àwọn kan sì tí wọ́n bá láròjinlẹ̀ wọ́n máa wò pé kí ni kókó, kí ló special nú ẹ̀? Kí ni ò special? Àwọn ọmọ Yorùbá kan wà spoken English wọn lásán. Ó mú yes dákú. Ìyà ń jẹ wọ́n nínú Nàìjíríà. Wọ́n jámọ́ kankan, wọ́n recognize wọn láti bí síbẹ̀ yẹn. Ìṣòro wọn lásán. Presentation wọn lásán. Ó tó ìlú, ó tún ìlú ṣe. Ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ wọ́n gbé ìjọba ìlú Nàìjíríà, wọ́n gbélé àwọn fàájá yàmàyàmà lọ́wọ́. Báwo ló ṣe máa gbé ìjọba lé irú èèyàn báyìí lọ́wọ́? Tẹ wá ní kí ìlú yẹn gan lọ smooth. Ìlú yẹn ò lè smooth, ìlú yẹn máa gáàsì ni. Òun lọ́rọ̀ Nàìjíríà lọ́jọ́ tòní. Ẹ lọ wo gbogbo àwọn tó láwọn born to rule. Àwọn làwọn ní power nu Nàìjíríà. Ẹ lọ wò wọ́n dáadáa. Ẹ lọ wò wọ́n kẹ́ tún wọn wò. Nàìjíríà ń gáàsì ni. Nígbà tó jẹ́ wípé ìwé mélòó ni wọ́n kà tí wọ́n fẹ́ fi mọ̀ wípé ókè o, níbi táyé dé dúró yìí o, with our understanding and knowledge and wisdom, ta ní o, ohun tó yẹ ká fi ṣe ni. A lot of our people tó gbéjọba lé lọ́wọ́ Nàìjíríà wọ́n lọ́pọlọ. Ọmọ Yorùbá tí ó kàwé rárá ó ní ọpọlọ ju àwọn tó kàwé náà àwọn Fúlàní Haúsá wọn tí wọ́n gbéjọba lé lọ́wọ́ lọ. Àwọn Haúsá tó gbéjọba lé lọ́wọ́ yìí, ìmí inú wọn ò mọ nada. Ó kàwé ẹ̀yìn ìwé ló kà. Irú èèyàn tó kàwé tó ka ẹ̀yìn ìwé, báwo ló ṣe fẹ́ jókòó kó study, kó
kó wá ro sọ́tún kó ro sósì kó wá wò pé òkè o pẹ̀lú bí táyé lajú dé ní sí yìí o pẹ̀lú gbogbo ìmọ̀ tí mo ní yìí o pẹ̀lú gbogbo education yìí o ọ̀nà tó yẹ ká lò sí lélẹ̀ bó ṣe yẹ ká fi tòlú lélẹ̀ ìdí nìyẹn tí Nàìjíríà ò ṣe balance. ṣẹ́rí bí ọmọkùnrin ṣe ń sọ̀rọ̀ ẹni yóò ṣe pé ó ń ká lòlò ọ̀tọ̀ ní kó sọ pé ẹni yẹn ń ká lòlò no ọ̀tọ̀ ní kó sọ pé this person o akálòlò ni o no eléyìí ò ṣàkálòlò ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ wípé ṣẹ́rí máì àpẹẹrẹ kan tó lágbára ni fún olóyè onímọ̀ nínú Nàìjíríà ṣẹ́rí bó ṣe ń sọ̀rọ̀ yìí gẹ́gẹ́gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ Nàìjíríà ṣe dà ọ̀rọ̀ Nàìjíríà ò balance mọ́ kò dẹ̀ lè balance mọ́ tí Jésù máa fi dé irú máì sìn kọ́ńtì wo lẹ fẹ́ gbé lọ kó lọ kàwé tó yìnbọn ẹ̀ máa balance kó padà gba gbogbo master degree ọmọ primary school ilẹ̀ Yorùbá ó máa speak jùlọ á fi òyìnbó á fi nà yálà yá ẹ̀ á fi nà pa ṣe wá rí iṣẹ́ báyìí náà ká wá kúrò níbi ìsọ̀rọ̀ ẹ̀ mo kàn fẹ́ ká yá ọ̀rọ̀ yẹn lò ká má wò lásán ká mọ̀ wípé ibi tí ọ̀rọ̀ ayé Nàìjíríà dé dúró òun ní sọ̀rọ̀ máa yẹn bí máa yẹn ṣe ń pírẹsẹ̀ntì fún yín bí ọ̀rọ̀ Nàìjíríà ṣe dé dúró bó ṣe dé dúró sí nìyẹn tí kò sí àní-àní kò sí ìjà kankan níbẹ̀ kò sí ṣùgbọ́n tàbí kankan níbẹ̀ náà ká wá padà sórí ní òsì tó kà gangan ṣe understand ibẹ̀yà bíi to play fún yín ó dá lórí Sambisa àtàwọn Mẹ̀dúgùrì àti gbogbo ẹ̀ lọ bẹ́ẹ̀ wípé tí Tinubu bá ṣe kinní kan ó máa lose kò ní rí ìbò kankan lọ́dọ̀ àwọn náà máa ṣe kinní àwọn máa tẹ̀lé another party. Mo ṣe program kan some days ago ẹ máa ń pè mí ìfẹ́ ra bẹ́ẹ̀ ṣe program because ó ti yé wa báyìí àbí kò yé wa tí ó bá ti yé wa ẹ kọ sí comment section máa lè máa wá lójoojúmọ́ padà ó ti yé wa àwa tó yóò ti yé wa nígbà tí mo ṣe program yẹn mo sọ nínú program yẹn mo ní bàbá Tinubu bó ṣe wà yẹn àwọn nǹkan tó jẹ́ godfather àwọn people yìí wọ́n ti dẹ̀yìn lẹ́yìn bàbá Tinubu òun ló fa gbogbo party tẹ́ ẹ̀ ní time gbogbo wọn dẹ̀ máa fi style wọ́n máa fi tẹ̀lé party yẹn gbogbo wọn wọ́n mọ̀ wípé táwọn bá súnfè báyìí fáwọn ọmọ wọn àwọn ọmọ wọn máa jápa ẹ kọ́ gbọ́ pé lawmaker kan ó ti di camp ẹ kọ́ gbọ́ pé senator kan ó di camp ẹ kọ́ gbọ́ pé ìkan náà House of Rep ó di camp ó ti lọ sánọdá party which is AND àbí NDA èdè lọ́ba pera wọn géèmù ní gbogbo kìíní ẹ wọlé tó sọ̀rọ̀ sí pẹ̀lú bó ṣe dákú tó dájí bẹ́ẹ̀ ló ju point òkú ọ̀rọ̀ tó lágbára sílẹ̀ lọ túbẹ̀ yẹn gbọ́ pẹ̀lú wọ́n àti threat fún bàbá Tinubu pẹ̀lú threat fún bàbá Tinubu ọmọ Yorùbá mélòó lọ bí ire kó gbójú kó gbóyà ó gbé ìbò kó wá máa ṣe ìbò yẹn kátàkátà kó wá ló fẹ́ máa fi threat Tinubu pé tí Tinubu ó máa ṣe kíní kó máa lose party bìkan ó máa ṣe kíní kó máa ṣe kíní kan kó dẹ̀ jẹ́ lọ gbé ẹ̀rí ẹlẹ́dìí sí yìí ó ti pa ọmọ woman leader AND àbí ND èdè lọ́jẹ́ accord àwọn accord ọmọ woman leader wọn ní Ọ̀ṣun state wọ́n ti pa lẹ́ẹ̀mí báyìí níbi tó ti lọ campaign ọmọ woman leader ẹ̀mí ẹ̀ ti lọ sí lẹ́ẹ̀lì mélòó bẹ́ẹ̀ bí ìbá wa ṣe wù kẹ́mi lọ sí tó ọmọ Yorùbá kò lè gbójú gbóyà kó wá lẹ̀ mọ́ Káyọ̀dé bàbá Tinubu àfi tó bá fẹ́ fi kú ṣèfàjẹ́ tí bá parẹ́ bá kọ́ sí comment section àfi tó bá fẹ́ fi kú ṣèfàjẹ́ no go area ni no talk am ẹ wá wo bí gbogbo ẹ ṣe lọ gradually by gradually nísìnyí wọ́n jẹ́ kó yé wá sí pé tó wọ́n máa di 2027 dọ́là máa tún padà sí $2,000 2,000 naira petrol máa wá wà ní 1,005 tàbá ní kò ní dí àbẹ tó bá dàbẹ ẹ̀kọ́ àwọn èèyàn ṣèrà ní 1,003 nísìn ìnira ni wọ́n fi rà
ìdààmú ni wọ́n fi rà. Ìjọ wo la fẹ́ ṣe gbogbo eléyìí dà? Bó bá jẹ́ restructuring ni Yorùbá máa fi bọ́ nínú ìgbèkùn ìtara wọlé. Ó bẹ́tà kó bá wa ṣe restructuring. Tó bá lè jẹ́ pé ṣe la máa lọ lága, ó bẹ́tà ká lọ lága. Ṣùgbọ́n wípé a ṣì lọ nínú a lọ ní hope fún better Nigeria. Bàbá làárọ̀ ni Nigeria ti lọ. Nigeria ti lọ. Kò sí nǹkan kan mọ́. Kò sí nǹkan tó jẹ́ better Nigeria. Kò sí nǹkan tó jẹ́ wípé jẹ́ ká nígbàgbọ́ wípé ọ̀la ni máa dá fún orílẹ̀-èdè tó ń pè ní location 9. Ẹ jẹ́ ayé deceive ara wa. Ẹ jẹ́ stop ẹ̀. Now, ẹ wo South Africa. Lẹ́yìn wípé àwọn sókọ senator yìí, wọ́n ṣe meeting wípé àwọn bàbá di MTN, àwọn bàbá di DSTV, àwọn bàbá ti bá di Styling Bank. Ebi ṣì send style owó sí Styling Bank lady bí tí gbọ́ pé wọ́n bá dé o. Lady mo ṣì send owó sí Styling Bank o. Gbọ́ pé wọ́n ti stop Styling Bank o. Ọmọ South Africa ló ní o. Wọ́n dẹ̀ stop àwọn ọmọ Nàìjíríà lọ ní South Africa. Olórí burúkú lẹ́yìn politicians wa. Èmi ò fẹ́ máa wá mọ́, mo fẹ́ máa rojọ́ máa fẹ́ fún mọ́ because bá fẹ́ fún máa fún yín lépè. Lẹ́ni jẹ́ kí ẹ kórí burúkú títí gẹ́gùn ọ̀gbìn ẹ má tún mi dá. Àwọn máa stop kíní kan, gbogbo wọn lẹ́nu jẹlẹjẹlẹjẹlẹ. Àwọn kò ń ṣàsìkò táwọn máa mọ́ọ̀nù lélẹ̀ káwọn ọmọ Nàìjíríà máa bọ̀ wálé. Àwọn ọmọ Nàìjíríà tẹ́ni kan máa bọ̀ wálé ṣe ti níṣẹ́ fún wọn. Àwọn ọmọ wọn tó lọ sí school ní South Africa ṣe ti ní school tẹ́fẹ́ kó wọn sí ní Nàìjíríà ṣe ti ráyé lóde. Wọ́n dẹ̀ ń pawó lọ ní South Africa o. Ẹyẹ yọ. Ẹ jẹ́ ká fi àdúrà ká fi ran àwọn èèyàn wa lọ́wọ́ ní South Africa because èmi ò ní plane tí mo fẹ́ gbélé lọ fi kó wọn. Ẹ̀yin ò ní plane tí fẹ́ gbélé lọ fi kó wọn. Ìjọba tó sì lágbára wọn kọ̀ wọ́n ṣe. Ọkàn camouflage wọn kájọ wa pẹ̀lú kó máa sọ pé àwọn ṣe meeting lórí irọ́. Meeting lórí irọ́. Àwọn máa stop DSTV, àwọn máa stop MTN, àwọn èèyàn sì lọ MTN, èmi náà sì lọ MTN sì ṣiṣẹ́ o. Mo ń lọ bí mo ṣe wà Canada yìí ó ń ṣiṣẹ́ o. Ó ń ṣiṣẹ́ o. Àwọn máa stop gbà, àwọn máa stop àwo pẹ̀lú gbogbo ẹnu tí gbogbo àwọn senator tí wọ́n lé nínú house. Ìjẹ́ gbọ́ wípé òkè o, àwọn South Africa ti sinmi ẹ̀dọ̀ díẹ̀. Wọ́n ti tẹ̀ pì. Ìjẹ́ gbọ́ bẹ̀ wípé wọ́n ti tẹ̀ pì fáwọn ọmọ Nàìjíríà. Wọ́n kàn máa pa wọ́n lọ́mọ máa dáná sun wọ́n mọ́, máa bà dúkìá wọn jẹ́ lórí irọ́. Wọ́n ṣiṣẹ́ burúkú ìlọ fáwọn ọmọ Nàìjíríà. Ẹ wá sọ fún mi, ṣé Nàìjíríà lè balance mọ́? Ṣé Nàìjíríà ṣó lè balance mọ́? Ẹ̀kan tí wọ́n ti ṣe meeting nínú house báyìí, tó ti jùyẹ síta, ká má bá rò bóyá àwọn orí ti wá rò, ká má bá máa pariwo pé ṣe bẹ́ẹ̀ ni wọ́n ń pa àwọn ọmọ Nàìjíríà nípakúpa. Election ló bá kiri, òun ló ṣe tó ṣe yẹ o. Kì í ṣe pé bẹ́ẹ̀ lọ́rọ̀ yìí ló jẹ wọ́n lógún ló ká wọn lára o. Torí election, káyé má bá sọ wọ́n lẹ́nu, wọ́n ti mọ irú nǹkan tó máa ṣe fún yín. Wọ́n ti mọ irú àrà tó máa dá. Òun ló ṣe fìyẹn kájọ àwọn èèyàn. Àwọn èèyàn lè sọ pé àwọn sẹ́nítọ̀ wa náà ti ṣe mítìnì, àwọn sẹ́nítọ̀ wa náà ti dìde. Mo sì fojú mi rí katakata tó lọ fi wú ilé àwọn ọmọ Nàìjíríà ní South Africa. Ogun South Africa yẹn tẹ́ bá gbọ́ máa sọ mọ́ ni kí Ọlọ́run kó bá wa ṣaláàbò lórí gbogbo àwọn èèyàn wa tó wà ní South Africa. Kọ́ ló bá wa ṣe aláàbò lórí wọn. Ìjọba tó bá máa gbàyàn lẹ́sẹ̀kẹsẹ̀ ni ṣáwọn ọmọ Nàìjíríà nìkan ló wà South Africa ni. Ṣebí nítorí àwọn ará South Africa ti mọ̀ wípé Nàìjíríà ló lówó jù nínú Áfíríkà. Nàìjíríà náà dẹ̀ láyé àwọn olórí wọn bàjẹ́ tó ráyè tí wọn ò bàjẹ́. Àwọn olórí wa láyé wọn bàjẹ́ àbáwọ̀ kọ́. Àwọn ni àbáwọ̀ kọ́ ẹ bá kọ́ sí comment section. Ẹ bá ń kọ àwọn táyé wọ́n bá bàjẹ́ bá ń kọ́ sí comment section. Àwọn olórí wa lè mímọ̀ páyé wọ́n bàjẹ́. Ọmọ wípé wọn ò rọgún iṣẹ́. Ṣọmọ Nàìjíríà nìkan ló ṣiṣẹ́ South Africa ni. Why tó wá jẹ́ pé ọmọ Nàìjíríà ló wá gbógun ti tó yìí? Why? Tí ó bá ṣe pé kankan ló wà díẹ̀. Àwọn olórí wa ló jẹ́ kó máa lébèlì wa kó máa fojú burúkú sí wa lára ní gbogbo ibi tá bá lọ, ní gbogbo ibi tá bá jẹ́ sí. Àwọn olórí ta nìní. Àwọn ló kó bá ìrìn àjò àwọn èèyàn tí wọn ò jẹ́ káwọn èèyàn sọ sí, tí wọn ò jẹ́ kó mèkì ẹ̀, tí wọ́n jẹ́ kí ojú ọlá, ojú ọrọ̀, ojú ìfọ̀kànbalẹ̀, ojú iṣẹ́ kó máa pọ́n àwọn èèyàn.
àwọn ìjọba wa ní and look at them wọ́n busy pa lọ́wọ́ yìí ẹlẹ́sàn ní kọ́ lọ́ má jò kó tiẹ̀ ṣọlọ́ ní kìtẹ́ ṣe kọ́ lọ́ má jò ṣọlọ́ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi òun lẹ ti rí yẹn o àṣírí ibi tí Nàìjíríà ìdádúró òun lẹ rí lẹ́nu ọmọkùnrin yẹn ẹ̀yin bó ṣe ń ga bẹ́ẹ̀ náà ni Nàìjíríà ṣe ń ga lọ́wọ́ ìbáyìí tó máa fi ga wọnú náà wọ àpáàdì lọ ojú òní tí wàá mi ní wá wa tí a ní dáàmú ìbànújẹ́ kéré ó tóbi kò ní kọ́gun sílé wa mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi rajà ojú òní tí yìí mo ṣètò mi ò ṣètò ẹ̀yin tẹ́ bá nílò ọjà yẹn pé mi ẹ ṣé gan mo dúpẹ́ o ìbànújẹ́ òní kọ́gun sílé yàdúrà gbogbo wa máa gbà àárẹ̀ àánú gbà gbogbo ẹ̀yin mọ́ mi tẹ́ bá nídìí cream tó máa jẹ́ kí skin yín kó jáde tí ẹ bá fẹ́ pupa jù mí lọ ẹ trust me I said the cream sí yín tẹ́ máa lò tó bá dé jẹ́ bí mo ṣe ọ̀rá mọ́ ṣókì náà lẹ́yìn náà ọ̀rá fẹ́ mọ́ if you see me one on one you will know I must òyìnbó yẹn lágbára ẹ pé ìbò tèmi gan guys I must if you see me one by one you know say I must so ẹ̀yin tẹ́ bá need the cream ẹ jẹ́ fẹ̀fẹ̀ lẹ̀ mo ti fẹ́ bẹ̀rẹ̀ fẹ̀ nìyẹn so ẹ̀yin tẹ́ bá need the cream tẹ́ bá mú one on one ẹ mọ̀ pé yes mo glow so ẹ̀yin tẹ́ bá need àwọn cream tẹ́ lè fi glow tẹ́ lè fi build this tẹ́ lè fi pé skin yín sí ta dáadáa tí skin yín máa jáde tó máa glow ẹ pè mí ó wà ní Lady K African Store ní Lady K African Store gbogbo lòwò store mo dẹ̀ fẹ́ fásitì dúpẹ́ lọ́wọ́ àwọn màmí tí wọ́n wá from long distance pé sẹ́ máa dé ṣọ́ọ̀bù Lady K àwọn ọmọ yóò ní ṣìṣì ayé ò ní kọ àwọn ọmọ yìí because tí bá ní pé jọ mí lójú irọ́ ni ṣé ti màá mi kan tó tiẹ̀ wá rí zẹ́ẹ̀tì kódà ó fẹ́ lè ra gbogbo store lọ́tọ̀ wọ́n fẹ́ lè ra gbogbo store lọ́lọ́ lórí kí mọ́tò wọn má tóbi púpọ̀ gbogbo store mi ni wọ́n bá rà lọ mo dúpẹ́ lọ́wọ́ yín yeye mo fẹ́ kẹ́ mọ̀ pé yìí ni mò ń sọ ni ẹ ṣé màámi ẹ ṣé yeye mo dúpẹ́ náà gbogbo ẹ̀yin tẹ́wà tí patronize mi ẹ wá patronize mi ẹ̀yin tẹ́ bá láwọn èèyàn sí Canada ẹni kan patronize mi anywhere tẹ́ bá láwọn èèyàn sí ẹni kan patronize mi ṣé ti iṣẹ́ ni spiritual products ẹ má làágùn jìnnà ẹ má bọ̀ wá sí Lady K African Store gbogbo lòwò store ẹ ń pé ibi tí mo tún jókòó sílé nílé ó tún lè dọ̀tún la kí n tún ṣe kí ni kí n tún move lọ síbò mi bó bá ṣe gbà láṣẹ máa ṣe mo kàn máa ń láìkí kí n jókòó síwájú kí n má lọ sínú lọ torí íńtánẹ́ẹ̀tì tẹ̀yìn táwọn èèyàn bá wọlé kí lè tètè mọ̀ mo ṣe máa ń láìkí àti jókòó síwájú bíbá so gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ó wà ní Lady K African Store mi ò lè ka àwọn ọjà ta nítàn gbogbo ẹ̀yin tẹ́ ní dark milk